òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. ọ̀rọ̀ rẹ̀ kí àpá má ṣe bá tòde jẹ́ fún ni ẹni bá ti wá fìtínà òun ló ń rí fìtínà tí iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ̀ ṣe jù láyé ní ó padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ní nǹkan dùn mọ́ bó mú wẹ́ẹ́kùn dùn ojoojú ṣe ló ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba Cairo. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. àní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó ń ṣubú bí kókó bá wà ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣe bí ìwọ̀n ara ẹni ló yẹ ká mọ̀ ọmọ ìjọba Cairo. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. bá ò bá torí ara ẹni àbádẹ̀ tí torí ọmọ ṣọ́wà ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sàn ju wúrà sí fàdákà lọ ọmọ ìjọba kìí kú ọmọ ìjọba kìí ṣẹ̀wọ̀n kìí dákóló ọba bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dárọ́dá ọmọ ìjọba adékiri mọ́ ń jẹ. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. ọ̀rọ̀ rẹ̀ ó kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ẹni bá ti wá fìtínà òun ló ń rí fìtínà tí iṣẹ́ tí àdákùn. Kí ni ogun nǹkan tó ń dánwò yìí? Àmì kí ni nǹkan tó fi mí pè nínú ilé yìí? Bí ẹ pè bí ti báwo? Ìyàwó ẹ̀ ni mo jẹ́. Ó dé gbìyànjú wá sí láti àná. Ó dẹ̀ sùn mọ́jú sínú ilé yìí. Without my consent, ó gbé nira sínú ilé yìí. Mo tún wá rò pé okay tó bá ṣe dàárọ̀ yìí o tó bá múra tán á máa lọ kó tún lọ. Bí mo dẹ̀ ṣe ń wẹ́ ni èmi rò kó máa lọ lé ni. Bóyá máa lọ́dún là bọ́sùn náà mi ò rò bẹ́ẹ̀ bó ṣe dúró yẹn. I don't like this. Ìyàwó ẹ̀ ni mo jẹ́ náà. Ó yẹ kí n mọ nǹkan tó ń lọ. SH, I'm very sorry for that. Sincerely speaking, má bínú fún àlejò pàjáwìrì tí mo gbé wá bá ẹ nílé. You understand? Máa yẹn mo ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ rí but ó lè ti gbàgbé ni. Nígbà tá a ṣe ń court, bàbá alájọ tí mo ní mo gbélé wọn nígbà tí mo lọ serve ńgbà yẹn ní Èkó. Tí mo ní pọ́n máa ń yá mi lówó tí n bá ti broke tán báyìí tí sàn àlàwé fún wa tó jẹ́ pọ́n ló máa rescue me financially. Ṣàdédé ni mo kàn rí wọn ní ìlú Ìbàdàn. Wọ́n wà tattered, homeless. Papa, kí lẹ wá ṣe ń bí báyìí? Kí ló dé tẹ wá rí báyìí? Náà kẹjọ tán rò. Wọ́n ní pé àjọ táwọn gbàǹgbà yẹn pé àwọn lè rọ́ọ̀bà wọn náà kọ́ àwọn sí ọ̀pọ̀lọpọ̀ gbèsè làwọn fi sá wá sí ìlú Ìbàdàn. And there was nothing I could do. This man has saved me, has rescued me several times financially. So I have to offer him a shelter, a cloth. Only mo ṣe ní kí n mú wọn wá sílé. John torí Ọlọ́run lẹ́ẹ̀kan sí má bínú pé mo pè wọn wálé. Mo fẹ́ kó máa rí wọn gẹ́gẹ́ bí bàbá mi. So gbogbo ọ̀wọ̀ tó bá lè fún bàbá mi, gbogbo respect àti regard tó lè fẹ́ mi gan ni kó máa bá mi fún wọn.
gbogbo nǹkan tí wọ́n bá ti ń fẹ́ ni kó máa bá mi ṣe fún wọn, tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu ni kó máa fún wọn. Ṣòtúbọ̀ má jẹ́ kán rí ní ìrè bíi pé àwọn kúrò nínú ìyà ń bì kan àwọn tún bọ́ sínú ìyà, jẹ́ kán rí kán kúrò nínú ìyà wọ́n bọ́ sínú ọ̀rọ̀, inú ìgbádùn, inú àlàáfíà. Ṣòtúbọ̀. It's okay. Níbi náà ló ń rojú ṣàánú, but even at that wá jẹ́ kí n mọ̀ ní pé báyìí ló ń ṣẹlẹ̀, mo ṣe kó wọn kò máa gbọ́n wálé just like that. Mo ṣe wọ̀ nìkan ló ń gbé mi lé ìná. Sweetheart. It's okay. Àṣàlẹ̀ ni pé fẹ́ ṣòro sí sọ pé kó má ṣe. Ṣé torí ẹ̀ ló wá sí lójú wọlé bishop? Come on, smart. Mọ́mì, mo ti ṣàlàyé fún yín. Ọwọ́ ẹ̀ ní visa yẹn expire sí wọ́n ṣọ̀dọ̀ wa. 3-month visa ló máa ń fún wọn. Tí wọ́n lè ṣe fún wọn 3-month visa yẹn, ó yẹ kó ti lò lọ kó tó expire. Bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ ní kò yẹ kó rí ọwọ́ mi. Ọwọ́ ẹ̀ ní visa yẹn expire wọn. So lẹ́yìn kó tún sanwó mi, kọ́ dẹ̀ bá renew visa mi. Nǹkan tá a máa ṣe nìyẹn máa kó sanwó mi ká dẹ̀ bá renew visa yìí lọ. Okay, mama expect call you. Ẹ ṣé. Ọmọọba. Ọ̀rẹ́. Ìwọ àti Tálẹ́jọ́ ń sọ̀rọ̀ tó ń ṣe màmá yìí. Èmi àti mọ́mì kan ń darí. Àbúrò wọn kan fẹ́ travel. Wọ́n lè kí n máa ṣe visa. Mo ti ṣe visa tán. 3 months ní expiring date. Visa ti extend the 3 months lọ́wọ́ ẹ̀. Wọ́n wá ní kí n tún visa ṣe láìsanwó. Tó bá jẹ́ pé ìyẹn ni, èmi ò mọ orin tí à ń kọ síbẹ̀ tó. Because kò ń ṣe fọ́ọ̀tì rárá àtọ̀. Mo ti ẹ̀ lọ́rọ̀ tó fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Last time tí wọ́n á sọ́dọ̀ ẹ̀, mo rí àlejò kan lọ́dọ̀ ìyàwó ẹ̀ ní wọ́n ló àlejò. Mo sọ fún ìwà kẹ́fì pẹ̀lú àwọn àlejò tó máa gbà sí. Ó mọ, ó lè jẹ́ informant o. It may be anything. Ọmọọba, ó ṣe mọ̀ tó pẹ́ lọ́wọ́ ẹ̀. Number one, ó má bínú pé mi ò tètè fún ẹ gbọ́ nígbà tí máa gba ẹni yẹn sílé. Ẹni tó ń wò yẹn kì í ṣe àlejò rárá. Mo mọ̀ délédélé ni. Ìgbà tí mo lọ ṣe agùnbánirọ̀ NYSC back in the days, ilé wọn ni mo gbé. So láwọn dẹ́ẹ̀tì kan tí mo rán ní tó jẹ́ pé àjọ tó ń gbà lọ́ fi help me out. And wọ́n bá sádùúgbò mi náà nìyẹn, wọ́n need help me. Mo fún mi bu fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò, and one good turn deserves another. So ni mo ṣe ní kí n help her out. Mo mọ̀ dáadáa gan. Kébí lè máa fi ọmọ àparò sábẹ́ kí n máa gbé ká. Torí mo pé tí màá bọ́ lẹ́nu ẹ̀ bí mo ṣe bọ́ lẹ́nu ìyàwó ẹ̀ tó lálejò ní ẹ̀ kò ní dáa. So mo ṣe lè mọ̀ pé kí n yà confirm lọ́dọ̀ ẹ̀. Let's not forget. Báwo ni ọ̀rọ̀ contract tí o sọ fún mi nígbà yẹn kó n fọ́ ṣe? Mi ti sọ fún ẹ ni. Wọ́n ti sign ẹ̀ fún mi. Irọ́ ni o. So congratulations. Wọ́n ti sign ẹ̀ so owó la expect. Also celebration then. Oh yeah. Ìbọ̀bọ̀ ọmọ nǹkan ti máa ń fún wa. Lọ sí gate kan lọ́ba mi pé Sàrúsí wà. Sàrúsí. Àìjáde inú ilé ni yóò jẹ́ kí n mọ̀ pé nǹkan lọ ní. Wọ́n ti dá aṣọ nígbà tí wúlé bá dá aṣọ báyìí lọ jẹ́. Ọ̀gá wa. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú ìwọlé àti bí gbogbo ẹ̀ ṣe ṣiṣẹ́ yín ní takuntakun. Àkíyèsí kan ni mo fẹ́ pè yín sí tí mo fẹ́ kó yé yín yékéyéké. Ṣé ẹ rí bàbá tó dúró yìí? Àwa gbogbo ọ̀wọ̀, gbogbo respect, gbogbo regard tẹ bá lè fún mi ọ̀rọ̀ kẹwàá fẹ́. Ṣé ti gbọ́? Gbogbo nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ nínú ilé yìí, òun ni kẹ́ máa bá wọn fẹ́. Nǹkan kí nǹkan tó bá dé òun lọ nínú ilé yìí kẹ́ máa ṣe fún wọn. Ṣé ti gbọ́? Kí ẹnikẹ́ni nínú yín kó má di àmì. Ṣé ti gbọ́? Ṣé ọ̀rọ̀ mi yé yín? Sá ẹ má bínú sá o ẹ má bínú o àtẹ̀mí kọ́kọ́ ni mo tẹ̀ rò pé bóyá wọ́kàtí tán sẹ̀ bíbí pé àwọn náà fẹ́ mọ̀ sí ni wọ́n fẹ́ mọ̀ sí driver nígbà táwọn náà wọ aṣọ yẹ́lò. Stop ẹ. ẹ Sọ pé sọ bẹ́ẹ̀ mọ́. mo sọ. Èmi
gbajúmọ̀ ló ń sọ fún mi pé èmi driver wọ́n sọ̀rọ̀ bàǹtàbàǹtà sílẹ̀ ó ní ẹni yìí ó bàbá àwọn wá ń fi ewu ó fi gbogbo ẹ̀ wò. Who are you? Ní mi àti ẹjọ́ jẹ́ driver aṣọ kan náà ṣó mọ ìtọ́ ń taṣọ ẹni Èkó lèmi ti wá o. tó ti ní ká wá fi àwọn ọpọlọ táwa ní ká wá fi laterate yín ní gbogbo Ìbàdàn tó Ìbàdàn is the largest city in the holy world but síbẹ̀síbẹ̀ ẹ ṣe ń tọ àwa lẹ́yìn ni wàá sọ pé èmi ẹ wo ẹnikẹ́ni nínú yín ẹ̀yin méjèèjì tó bá ti má lè tẹ̀lé rules and regulator gbogbo nǹkan tó yẹ sọ wọ́n tọ̀ bẹ̀rẹ̀ sí fi iṣẹ́ ṣeré bóyá ti wáṣẹ́ sílé. ẹ mo fọ. Sause Okele, Sir? I have spoken And you speak, sir. and my decision is the final. Yeah, you speak. Yes. Ẹnikẹ́ni tó bá díẹ̀ mi nínú yín á jẹ yín ẹ̀. Sasiba, I go. have my power come buy on me. Bá ti ṣe wèrè ẹ̀tọ́ kó wá ṣe géètì fún mi. Hello, ọkọ rẹ. He's a driver, sir. Ilà, Yes, sir. rádaràdà, wá ṣe géètì fún mi. Tẹ́fẹ́ chẹ́kẹ̀. Ìwé ìdí ẹ̀kọ́ wá ṣe géètì fún mi o. Okele. Pé tí àyìn tẹ̀lé mi. Okay, sir. Okele. Ṣé ọ̀ furasí nǹkan kan? Ní ọkọ̀ máa lọ. Kí ló ṣẹlẹ̀? O rí pé orí ọ̀gá wẹ̀rẹ̀ ó ń ṣe bákàbákà. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá ti gba wèrè ilé. Kí ló ń fi ṣeré? Ṣé bí ìwọ rí i pé ìlú inú recession náà wà? Ilé yìí á wà nínú recession tó ọdún 8. Kí ló dé? Ṣé wò ti rí síkìlà lára rẹ ni? Ọ̀gá kan wà ọ̀gá mọ̀mọ́ kẹ́ bẹ́ẹ̀ ni. Ibi tí ó kù sí ló wà yìí. Nǹkan yẹn ọ̀kan mo fún ẹ kó wọn àtúkà fẹ́ jọra díẹ̀. Ọ̀gá ò gẹrun òun ò gẹrun ṣùgbọ́n ọ̀gá sanra òun tẹ́rìn ọ̀gá pupa òun dúdú. Ọ̀gá ò gẹrun àmọ́ wọ́n tírì ti rún wọn sí irun nu nígbà tí wèrè bá dé wíìgì orí. Èyí wèé sẹ́ni jẹ́ gbé kíní sí àná tó sáàkì. So ìwọ lè fẹ́ obìnrin mi àbí pẹ̀lú gbogbo ìlérí o lè fẹ́ obìnrin mi àbí òtún alẹ́ ni pé wá jẹ́ spaghetti. Ṣé torí ẹ̀ nìkan ṣe dábìlì mi? Wọ́n máa tán ra ẹ o. Ọ̀rọ̀ ti yé mi. Ó bìlíìfù gbogbo àwọn tó máa ń sọ fún yẹn. Dálọ́ọ̀gì lásán ni èwo òkè wà wọ́n tíátà yẹn ni. Torí fún mi sọ fún mi nífẹ̀ẹ́. Mo fẹ́ kú torí ẹ. Wọ́n tàn ẹ nìyí. Torí fún gbogbo ìgbà yẹn mo ṣì ń náwó fún ẹ. Mi ò dẹ̀ rí ìdè paradise. Ọ̀dẹ ló pè mí ni. Àwọn boys tó gbé lọ lóòótọ́ ẹjọ́ yẹn nítorí pé mo ti dákẹ́ tí mi ti sọ̀rọ̀ àbí mo máa tán ra ẹ o mo ti tú pẹ̀lú ẹ mi ò ní ẹni tí ń ṣe pẹ̀lú ẹ mọ́. No, ṣé mo ṣàlàyé fún ẹ bí àwọn boys yẹn ṣe jẹ́ ìwọ wá ló ń gbé àgbàlagbà ó ló ń gbé ìyá 90 àbí. ṣé orí lálùjú mi ò kọ́ la mo kó náà tó mo máa gbé mọ́ra náà fún òbí táìmù ẹ̀ ìyáláyà ẹ̀ rèé tó ti rí. gbogbo eré olójú kò ń gbà má jẹ́ eré ẹlẹ́gbẹ̀ẹ́ ọkọ mi mọ́ ọkọ mi ẹni tí mo fẹ́ fẹ́ òun ni eléyìí ṣó ti gbọ́ mi bẹ́yẹn bí eré o tiẹ̀ lójú tì ọmọ inú ẹ̀. kí ló ń ṣe ọ́ ṣé o ná mọ̀ ṣá ọkọ tí tèmi lélẹ̀ ọkọ tí mo fẹ́ fẹ́ sílé lélẹ̀ tó o bá ṣọ́ra ẹ̀ nǹkan tó o fẹ́ máa gbélé ẹ lọ́wọ́. ṣé láyé mi mẹ́jọ má dájà so mo ti dúró pẹ̀lú ẹ̀ ìgbà tó ṣì wà ní bridge ló ṣì wà mẹ́ but now popcorn tó wà so let's go. mo fi mílẹ̀ tó ní ìṣòro tó yá arúgbó yìí. mi bá jókòó tiẹ̀ ó mà ká sókè jù ẹ lọ. ìrẹ̀lẹ̀ dáńfẹ́ ni ayé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ. àbíkọ́mọdé bá ṣe bẹ́ẹ̀ ṣe ló yẹ kó wáyé bàbá bá ṣe ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wọ́n lè mọ ìṣokùnfà ṣíṣe. bí kókó bá wá ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdò tá a bá dẹ̀ tún wá jorí ìmàdò àwùjọ kóńdó la ò nígbà tó wà wọn wáyé tó bá wọn bó sì bá mi nìyẹn mo tún wá ń bẹ sọ̀rọ̀ ó ń ṣe kébékébékébé ṣé o ti mọ tí mo fẹ́ bẹ ọ sọ yìí. fọ ọsọ wọn sọ pé tẹsẹ̀ mọ́nì ó tẹsẹ̀ mọ́nì kí ló wà ń lò nígbà tí wọ́n ti wá bí tó sì ti bẹ́ẹ̀ mi ń bí ó ti rí pé ilé sílé ni àwọn tó wà bí kò sí nǹkan tí mo lè ṣe fún wọn tó yẹ pé wọ́n lè gbọ́dọ̀ bínú sí mi níbi tí mo wà yìí nǹkan tí mò ń sọ fún ẹ ni pé èmi àti ẹ bó o ṣe wà yìí ọ̀ràn àjọ ńlá ló yẹ kó o máa jẹ kí mi àti kájọ máa fẹ́ ra wa kò sí ọkọ bẹ́ẹ̀ ó parí nìyẹn ìwọ náà pọ̀ bẹ̀rẹ̀ sí o bọ́ ayé tí bá ti lè gbọ́ pé o sọ fún mi pé yẹ́ẹ̀sì báyìí o bọ́ ayé nìyẹn. bàbá
ẹ wò ẹ jọ̀ọ́ mi ìfẹ́ wàhálà o tó bá dé sí tó bá rí mi àti mi ìfẹ́ wàhálà nítorí ọlọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí máa fẹ́ yín báwo àgbàlagbà níyìn. àgbà mélòó ni mo dà mélòó lára mi. bó lè ṣe máa ní kí máa fẹ́ yín. wá pé mi. ṣọlá pé. ìyàwó ẹ̀rí kan wò. àǹtí mi rán mi wá wọ́n ní kí wá gba nǹkan tẹ́fẹ́ fún ránṣẹ́ sáwọn ó lè bá mi sọ pé àwọn fẹ́ fẹ́ wọn. mo lè sọ̀rọ̀ pé kí n fẹ́ àwọn ìwọ̀n náà gbọ́dọ̀ tó dúró ó dẹ̀ ní fóònù kan sọ ó ti máa fẹ́ àwọn ó dẹ̀ dúró síbẹ̀ ó tẹ̀sí mọ́ ìkúrẹ́ sí ni máa lọ sílé tí mo bá dé ìgbà yín kọ́sìn á máa rọ fáńdù ìlàbí wà á dẹ̀ dúró síbẹ̀. nǹkan tó nípò wá gbà mo ti fi rántọ̀ mi wá sí ok because aṣọ tó wọ̀ tó pàápàá gbogbo jíǹ tó bó ṣe ṣí sílẹ̀ tí ó gbọ́ ẹ̀yà mo ṣe tó kánú sí ẹ ó yẹ lọ́ba ní kí ló bá fún mi lẹ gbà bí. bàbá Sàbúrì. ẹ káàbọ̀ ó gbà yín díẹ̀ eré ọmọ bíà. ọkọ mi báwo lè ṣe sọ̀rọ̀ báyìí kí ni n bọ́ ọmọ yẹn sọ. nǹkan tí mò ń wò ni pé bó ṣe wà yẹn pé ó ti dàbí ẹni pé ó ti tó ìjọba ìta tèmi náà ti wà nílé ara òde kì í ṣòkúta wọ́n rò pé kémi máa fi bọ̀ọ̀lì kéèpù ẹni kémi àti ká máa fẹ́ra wa. ẹ disappoint mi o nígbà ẹ máa gbé nǹkan tẹ́ ń sọ lẹ́nu ẹ ń bá ọmọ ìkéré yẹn sọ pé ẹ fẹ́ máa fẹ́ ojúgbà mi sì fún yín náà yes báyìí mo ṣe máa bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ò láìkẹ́ o mo sọ fún yín wípé ẹni tètè bá ní ìdí nílé ẹ máa sọ fún mi tí ẹ bá lè sọ fún mi ẹ sọ fún ọkọ mi as a matter of fact èmi lè kẹ́ máa sọ fún nǹkan tí bá ti fẹ́ ẹ máa sọ fún mi mi láì kọ́tẹ́ ṣe yìí o mi ò láìkẹ́ inú dẹ̀ ń bí mi gan sí i. ìjọ tó yẹn bá tún wá bí ẹ má jẹ́ kí n rí ní kẹfẹ́ mi sí o ẹ má jẹ́ kí n rí kẹfẹ́ mi sí o nǹkan tí bá fẹ́ ẹ máa gbé mi máa sọ fún mi ṣe ń gbọ́ mi yes ma ṣe ń gbọ́ mi yes ma ó ti yé mi ẹ má fi dùn ó jẹ iná ni gbogbo nǹkan tó fi gba gbogbo ọpọlọ mi láyé yóò jẹ iná. ẹ̀sùn nǹkan tí fẹ́ jẹ́ kí n lọ báyìí. ṣé máa lè ṣe báyìí ẹ̀bà ni àti ọgbọ̀nà ẹgbẹ́ ọjà òṣèlú ọ̀nà òṣèlú gbogbo ọ̀dà bá ti fẹ́ ká máa bẹ̀rẹ̀ ọ̀nà òṣèlú Ìbàdàn dùn. àwọn ìlú máa tẹ òye ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé mi tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹ́wé ìyá ṣé wàá kúṣẹ́ báwo ni wàá pa ṣé wàá àwọn ìlú máa tẹ orí nǹkan tí mò ń rí àtìgbà tí ọ̀rọ̀ Sàbúrì ti ṣe ó rí pé àtìgbà iná ti gẹ̀ẹ́tì ọ̀gá gbogbo gbígbọ̀n gọ́gọ́gọ́ you do this do that you carry this carry that wá ara ẹ̀ wá lọlẹ̀ sí i àfi bí ẹni tí nǹkan ṣe ó yà mí lẹ́nu honestly ó yà mí lẹ́nu. o ò lè sanra wàláì o ò lè sanra èké yìí náà ni o wọ́n lọ sọ fi ṣí ẹni tutututututu ẹjẹ lọ́jọ́ sọ fi ṣí ẹni bí n bàbá ò máa rí. mo gbọ́ mo dẹ̀ gbà ẹ ṣe bíjè mi mọ̀ pé wọ́n gan observe èmi náà notice madam tó jẹ́ action mama bíbá bíjè ṣáwà wàdẹ ní kárẹ̀ wálẹ̀ tó tutù pẹ̀sẹ̀ àmọ́ ńgbà tí bọ̀bọ̀ Sàbúrì yẹn tó ń kó mi ló wà tó ń kówó wá tó ń gbégbé èmi náà jẹ́ ńbẹ̀ má yẹ ká pààrọ̀ ajẹ́nu ẹ̀ o ìgbà yẹn ni mo ti fẹ́ advise madam ṣùgbọ́n ẹnu mi ò gbà á àmọ́ ṣá o nǹkan tó dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yẹn ni station tí wọ́n gbé madam lọ bọ̀ kò yẹ kí madam wálé ara rẹ̀ mi bí mo ṣe ń ronú ló ṣe ronú pò gbàsíbẹ̀ àdàf bákan náà la ṣe jọ ronú ó yàtọ̀ sáwọn tó máa rò tọrọ tọ̀ ní sí. ẹ dúró ṣé pé èké ìtúwọ̀wọ́ náà lára tó yìí òun nìkan mo rò pé ó ń ṣòwò yẹn tẹ́lẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló ń ga ló ń dúró ló ń ṣe gbogbo ẹ̀ báyìí ẹ dúró sọ fi ṣe yín ni ta ló fi ṣe yín kí n sì yín lọ ká lọ bẹ̀ ọ̀rọ̀ tó ìwọ tí mo fi rò pé ó máa lọ́gbọ́n lórí ọ̀tọ̀ ní tíwọ́ náà fún wa tó má mélòó lọ sọ fún yín nígbà. 7,000 naira. inú mi dùn pé mu níbi tí àwọn ẹgbẹ́ yín wà ń bẹ̀ yẹn even àwọn ọmọ tí wọ́n tó yín wọ́n ń kọ́lé wọ́n ń ra mọ́tò ẹ̀yin wà ń bíbẹ̀ ń ṣèkè ń ṣòṣì ẹ̀ ń ṣorí ibú ẹ̀ ń ṣèranù bí aláfiṣe ewu ẹjọ́ tóbi ọlọ́run
ọ̀nà ìlú mi jẹ́ má kó bá mi Èkìtì mo ti wá o ẹ̀dẹ̀ mọ iye tó ń wọ mọ́tò ọbẹ̀ ẹ mẹ́rin kọ́ sáàkì lọ. mo ṣe wà ní sùúrù ẹgbẹ́ mi kí la ti sọ tó dé wá ó lè wọ̀rọ̀ sí ọ ó máa ń pretend ni. padà tó ti ń bọ̀ yẹn ẹ má kó ṣe ẹ̀rẹ́ ráhùn kí ló máa pa ní àwọn òbí ó ṣì lọ ìlànà ó ti kó mi láyà sí ṣáà máa jẹun pretender. Sister, Dad, Mo kíkí ẹ dání. ẹ má bínú, Kọ́ládé ló wá sí kí lè máa jẹ kí lè máa mú. Ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni mo bá wá. Kọ́ládé gan kọ́ ni mo bá wá. Ìwọ gan ni mo wá wá. Tí n bá ní gbàgbé, ó di ẹ̀kẹ́lò tí mo ti wá bẹ́ẹ̀ nù lé lórí ọ̀rọ̀ kan náà tó wà nílẹ̀. Dádì, ó ti tó bí èmi ẹ̀mí àbẹ́ mi. Ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta, orí ẹ̀kẹrin rèé. Mo ti pọ́n ẹ létó. Mo rò pé onílàákàyè ni. Kò lè ní làákàyè. Làákàyè kí ló fẹ́ ní? Ṣé lè? Ilé ló fẹ́ ní làákàyè. Wo! Jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún un. Sórí gbogbo ọ̀rọ̀ tí jáde ń bẹ̀ sọ yẹn. Wo wọ́n ṣe bẹ̀ ṣe lérí ni o. Ẹ̀dìyẹ ló ń bẹ̀ tán tẹ́lẹ̀. Sórí mi ẹ̀yẹlé ni mo wá dé. Tí máa bẹ́ẹ̀ tán yẹ́tẹ̀ ṣe bí gbogbo kíní. Ìbò ló fi ń túbọ̀ dá mi. Àmọ́ kò sí wàhálà. Ká tó rí oṣù kan sígbà tá a wà. Mo ti fẹ́ yà fún bọ̀dá mi o. Bóyá o mọ̀ o máa gbọ́ mo ti fẹ́yàwó fún wọn tó bá máa fi tó oṣù kan tí mi ò rí oyún nínú ẹ̀ kíkún ẹ ti ga báyìí ìyàwó yẹn máa wọlé ìyàwó alálùbáríkà ìyàwó tó gbogbo gbé tí aṣọ ẹ báyìí yídínyídín ni ọmọ ń ké tẹ̀lé lẹ́yìn ni òun ni máa ń wá àmọ́ ṣọwá nínú bẹ́dúrúmù bọ̀dá mi ẹ̀rọ tó tóbi jọ ọdọ́rọ́ tó ń rọjú mú ẹ tó ti tó dẹ́fẹ̀ẹ́ bímọ yẹn ibẹ̀ ni yàrá ìyàwó tuntun wọn wá ṣàánú ẹ̀ ìnílé ẹ síta ṣorí bọ́sìkàtà yẹn wọn wá lọ máa gbébẹ̀ tó bá wù ẹ́ bímọ síbẹ̀ tó bá wù ẹ́ má bímọ síbẹ̀ pẹ̀lú gbogbo pákéjì wèrè tó o kó síwájú tó o nù sórí ìyàwó tí mo mú bẹ̀ àti iwájú àtẹ̀yìn gbogbo ẹ̀ ló ní jẹ́ pé bọ̀dá mi á rí nǹkan bù wájú wọ́n á tún rí nǹkan bù lẹ́yìn wo wàá wá mọ̀ pé ìdarí kò pé méjì olè ọ̀lẹ ọ̀bùn onítìjú ẹ̀ ní bó ṣe rí ẹ wò dájì ṣé ẹ̀yin ò tí ì ṣetán abẹ́ ṣe ní ẹjọ́ tẹ́fẹ́ bá rò. Kí ló kò sọ̀rọ̀ mi pọ̀ mọ́ bó ṣe jẹ́ ló ti sọ fún ẹ yẹn kò sí nǹkan tó fẹ́ bá sọ mọ́. Àkó ajá kò sọ̀rọ̀ kan fún ọmọ. Ṣé ti nínú ọ̀rọ̀ tó ṣe ọmọ ní èmi? Olúrò lè dá mi lóhùn. Ṣé o fẹ́ ṣe tèmi báyìí? Mo fi ẹni lè dá mi jọ tètè dá mi lóhùn. Ọ̀rẹ́, báwo ni? Mo má bínú. Ìyàwó, wọ́n lọ gbogbo ẹ̀. Àwọn ni. Kí ni wọ́n àtàwọn staff ẹ wá ń fà tó di pé òun parí wọn lórí bẹ́yẹn? Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ o ti fẹ́ sùn. For the past 2 weeks, listen, kàn ṣe account, wọ́n ṣe tì. By this time tomorrow, half of them will tiẹ̀ nípa àwọn kan bímọ. Màá ti sáà kan wọn. Ọmọ ọba wà á ní sùúrù. Ẹ̀dá tó bá máa kórè tútù àtòrí gbígbẹ́jọ, ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Sùúrù ló máa ní o. Ìyàwó mi, kí ló máa jẹ? Ọwọ́ abọ́kọ mi, bẹ́ẹ̀ ká fi ọ̀rọ̀ oúnjẹ sílẹ̀ fún náà. Ìsàbáwá ìgbín gbogbo ló wà important. Ṣé táwa ti sọ̀rọ̀ tán, mo lè wá jọ ń gbà yẹn. Tẹ́ bá fẹ́ kí n sùn gan, màá sùn máa jí. Ọmọọba, ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ni kì í ṣàlejò. Jẹ́ ká kọ́kọ́ yanjú ìtàbáwa náà. Tó bá ní ìdẹ́ni tí fúnra rẹ̀ ló máa pè tó máa ọ́dà tó ń dẹ̀ máa fún. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi má lọ dàbí ọ̀rọ̀ bàbá ẹlẹ́wọ̀ ẹ̀tù. Tó dé tó bẹ̀rẹ̀ sí ní jẹun. Ibi tó ti ń jẹun lẹ́lòmíì ti dé tó ti gbẹ́wọ̀ ẹ̀tù lọ. Ohun tó ṣẹlẹ̀ nǹkan ni wípé mo mọ̀ pé wọ́n ló lè bá wa handle kìíní successfully. Òun ni mo ṣètò ẹ̀ wá. Ṣé you understand? Kò sí ẹni tó lè bá mi ṣe àfiwọ́ nìkan. Ó mọ bàbá tí o bá ń lé mi the other time tó wá yẹn. Bàbá yẹn? Ṣé kò sí?
tó ṣẹlẹ̀ ni wípé mi ò láìkì bí ó kàn ṣe ń sùn tó ń jí tí ò níṣẹ́ kankan tó ń ṣe tó kàn yà nuisance kalẹ̀ ó dẹ̀ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ so mo ti wá pe pàdé wa kan ní Cairo dẹ̀ ló ti bá ní stable job kan síbẹ̀ pé tó bá ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so mo wá fẹ́ wá bá yẹn sí pé kó bá mi mọ bó ṣe máa bá mi ṣe visa Cairo fún. àyà mi kọ́kọ́ já mi torí mo ti wọ́n lè lórí máa nìyẹn máa yẹn but well tó bá gbé lórí Cairo visa but why Cairo. For now ibẹ̀ ni wọ́n ti bá mi ríṣẹ́ fún in fact bíi 3 offers ló wà nílẹ̀ fún bóyá kó ṣe baby sit tàbí kó papa sit tàbí kó mama sit tó bá ti dán iṣẹ́ yẹn ti wà nílẹ̀ tó bá wá kúrò ní Cairo ẹ̀ lè gba abẹ̀ bọ́ sí Europe but for now kó tiẹ̀ ṣe kọ́kọ́ lọ síbẹ̀ yẹn lọ. kò sí problem ṣá tó wá gbé Cairo ni ìyẹn kéré consider ìdùn. Anyway ọmọọba wọn ní ẹnu òfìfo kì í dún yànmùyàn bí èlò ní kí wọn lọ máa wá báyìí. Cairo lásán lásán ó má wọrí ara ẹ ẹni tó bá lọ́wọ́ ẹ mo wá àṣàlẹ̀ ara wa jẹ. ẹ wo bá bọ̀ pọ̀ mi ṣe ní sìn mo lè sọ̀rọ̀ oúnjẹ ẹgbẹ́ tó ní kó gbìyàn wá àtàmàlà kó wá fi gbẹ̀gìrì àti ewédú sí. ṣe síkùn kan ìwọ ló fẹ́ jẹ. ṣe problem ṣe wá sí cover oya promise. àyà mi ń já ẹni ẹ̀rù ń bà mí tọkàntọkàn ni bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ rẹ̀ rí ìkírú bẹ́ẹ̀. ó gbọ́n kan tó sọ ni ó mú màá sin bẹ̀rẹ̀ sí mi ní ara. yẹn kí lójú òrì rí mà gbà mí lọ́wọ́ ọmọ kí lójú òrì rí kó kàn mú gbẹ́rẹ́ yẹn kó sin kò bá jẹ 71 kò bá jẹ 7 kò bá jẹ jù bẹ́ẹ̀ lọ kó kàn sin kí wọ́n dẹ̀ bímọ òun ni problem tiẹ̀ báyìí mo mọ̀ pé máa tẹ́ ẹ lọ́rùn tí bàbá ọkọ ẹ bá wa tó wá pariwo mọ́ ẹ pa gan ó bímọ ìyẹn máa tẹ́ ẹ lọ́rùn àbí. Come to look at something bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ní olóore ọkọ ẹ ni tí bá tún wá lẹ́yìn mo máa ń rí bó ṣe máa ń ṣe sí ẹ bàbá yóò lè ní ìwà burúkú kan tó fẹ́ wù lọ́kàn sí ẹ o ìwọ ni kó mọ nǹkan tó ń ṣe o kó lè di ọlọ́mọ láyé o. tó bá lọ fi nǹkan mí sí mi lára ńkọ́. kò lè fi nǹkan kan sí ẹ lára pápátá ẹ ó máa sin tán wà máa wọra náà after 3 days wàá wà òkè padà. òkè gbàgbé mọ ó fẹ́ mọ̀ lọ́wọ́ ó ti ràn pọ̀ lọ́wọ́ ọkọ̀ wà ní lọ́pọ̀ àkókò wà ní ṣùgbọ́n ó kò pé sanwó lè mú fi san yín ojú bẹ́ẹ̀ lọ má bẹ̀rù. ẹ̀rọ àríwá ìgbé ojú owó rẹ̀ lọ́wọ́ àwọn bàbá mi. kí ni èdè ọgbọ́n bàbá. olùwé ti máa ń dùn ní ewu ibi táwa pàdé. ọlọ́wọ́ àwọn àjẹkù báyìí lára mu. àṣẹ àṣẹ. ẹ tó bá wọ kì í sùn bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ tó gbé èmi ò ṣe dé ṣe kíní ìfáwọn èèyàn torí pé ọ̀nà ìhà tẹ́ ẹ pọ̀ sí ló jẹ́ kí n fẹ́ gbogbo kẹ́mi náà kí n ṣoore fún yín àṣìbáyé lára ìpínlẹ̀ alákọ̀ọ́kọ́ wà nílẹ̀ ní ti gbá ìyàtà ṣe ṣetán yìí ṣe rí pele ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá fi lè ṣe báyìí ọmọ ní straight sí mẹ́ta sí tán bí ètò sí mẹ́ta sí tán bí tẹ́ bá ti wá sí mẹ́tẹ̀ẹ̀ta yìí èmi àwa mú kínní wọn á máa fi rárá báyìí. mi ò lè ṣe o. tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ṣe ṣe kò ṣùgbọ́n. mi ò ní jẹ́ bí ìtẹ́jà ti bí ẹ̀yìn bímọ ẹ jẹ́ rẹ̀ ṣe. ilé iṣẹ́ àìtọ́ mi. ètò ìgbàgbọ́ lórí kan tó kàn ó ní fílẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ ó wà bẹ̀rẹ̀ kó máa lọ wájú wọ́n tẹ́ fẹ́ ṣe nílé
àti ilé kan ló máa kú ilé tó wà nínú ilé ìdáná tó bá yé dáná ẹ wá bí ọ̀ràn lọ torí mi àti ilé kan làwọn àpò níbí a lè tètè ṣe gbogbo ètò báyìí mọ́ ni kí àṣẹ lè gbogbo mọ́tà fẹ́ ṣe. ẹ kò ṣe fẹ́ máa bọ́ gbogbo ètò kémi kọ̀ fẹ́ láyè sí inú yẹn sí bíbí ẹ̀jẹ̀ sí sí bíbí mẹ́ta níbí tí wọ́n á fọwọ́ rápọ̀ kí fọwọ́ rápọ̀ báyìí. mo kọjá ẹ̀yẹ mi o. nílùú àwọn ọdẹ lọ ń gbéra ayé báyé ilé ìwòsàn náà ṣé bí kẹ̀kẹ́ náà ń gojú bọ̀ kó lè dá náà ni. mo gbà mí ò kí mo fi ṣe. ajá àjọpọ̀ ìmọ̀ ohun ara ló ń gbé ní léèké ọgbọ́n ẹni àbámọ̀ àròṣe àṣetán ìmọ̀ ohun ara ló ń gbé ní léèké ọgbọ́n ẹni àbámọ̀ àròṣe àṣetán dàpọ̀ nígbẹ̀yìn ohun ara ló ń gbé ní léèké ọgbọ́n ẹni àbámọ̀ àròṣe àṣetán kódà ìmọ̀ ohun ara ló ń gbé ní léèké ọgbọ́n ẹni kí ló ń gbé ní léèké ọgbọ́n ẹni ìmọ̀ ohun ara ló ń gbé ní léèké. ọ̀nkúlá ń bébé. jẹ́tọ̀ ìwọ wà. ẹ rọ sà. ṣé ibi ló ti ń ṣiṣẹ́ gardener ni. rárá o mo wá dìlíbà àwọn ọṣẹ kan fún kọ́sítọ́mà mi. mo wá dìlíbà àwọn ọṣẹ. ṣé wàá fi mọ́tò yọ̀rọ̀ ẹ̀ lépo. no mo fò mọ́tò mi nì tọ́lọ́ mo ṣe ń sìn mọ́tò mi nì. lẹ́sọ̀ọ̀sì. jẹ́tọ̀. ẹ sàn sà. kí ló ṣe ẹ lọ́wọ́ sáré kó ra chat card sínú ẹ̀ ní. fóònù náà nù. wọ́n lò lo fóònù méjì. látàrọ náà. ẹ wáyé gbogbo wa àjọ tẹ́ ẹ gbà lọ́wọ́ èèyàn ń tẹ̀ fíra rèé àkọ́kọ́ náà bàbá rẹ̀ ń kọ́. bàbá mi wà àti pé nǹkan tẹ̀ ń sọ ní láìkẹ́ ṣé mọ̀ pé àdúgbò la wà táwọn èèyàn bá ń kọjá lọ tó ń tán rí ní sẹ́wọ̀n pé èèyàn bá rà sí mi owó ní owó àjẹtàgbà ẹ wò èmi ń ṣiṣẹ́ tèmi tèmi fura mọ́tò tèmi o. òkú ọ̀run o ìkúnlẹ̀ bí ẹmọ gbogbo wọn tẹ́ ẹ pa lẹ́kún wọn lè mọ̀ ẹ pa ìrọ̀lẹ́kún náà wá àjọ wá tí bàbá rẹ ẹgbowó onírú ẹgbowó oníyọ̀ ẹ pápọ̀ ìwòlọ́ra lẹ́sọ̀ọ̀sì jẹ́tọ́ àbójú ní tọ̀mì jẹ́ ní jẹ́tọ́. ẹ bàbá lábẹ́bẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín mo níṣẹ́ tèmi tí mo ń ṣe lọ́wọ́ àti pé àtìgbà tí ọ̀rọ̀ àjọ ti ṣẹlẹ̀ tí bàbá mi ti lọ bàbá ẹ̀ bóyá ó kú ni o bóyá ó rùn ni o èmi àtàntí mi gan àwọn ibi tí bàbá wà báyìí so ẹ̀fọ́ máa ń bá láti mi pé bóyá pé bàbá gbowó àjọ wọn la fi ra mọ́tò wọn kọ́ lè mi fi ra mọ́tò o. ẹ wá tí wọn yẹ ìlera yín mọ́ ẹ jẹ́ ìgbó lẹ́sọ̀ọ̀sì. ibo lè wá lọ báyìí. ṣé àwa. bẹ́ẹ̀ ni àwa. kí á ti kalà wá ń ṣe gbogbo ilé inú ẹ́stéètì àwọn làwọn fi rẹ́ǹtì gbogbo department olórí burúkú kan níbẹ̀ ó jẹ́ mi lówó lé oṣù mẹ́fà kò rówó lé sọmọ ó jẹ́ mi bímọ lọ́dọọdún wọ́n ń kó mọ jáde ó dá o bó o ṣe rówó lé sọmọ kúrò nù dìpátímẹ́ǹtì ìgbẹ́lẹ̀ mi wọlé jẹ́ tán ọwọ́ ẹ̀ ti sọ kí wọ́n ní mọ́tò ọkọ̀ wọlé náà. díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ máa fún kàràmì tí wọ nàìjíríà nù díẹ̀ lè rọ́ọ̀sì wọlé láíláí máa fún kàràmì náà wẹ́rẹ́wẹ́rẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ gate olúwa mi ẹ̀ tí wàá invite anybody. kí ló ń ṣe ibo ló ti ń tó ń tẹ̀lé àlejò bọ̀ nínú ilé. ó gé àmì tí òye ń pọ̀ ju tó yẹ yín lọ ṣé rí obìnrin àtọ̀tọ̀tọ̀ ń gbọ̀n sí ìdí wọn láwọn fi tọ́sí sí yín pé àwọn ni àlejò yín tẹ́lẹ̀ wo fura ni o nígbà tá à ń bọ̀ ṣé mo ní wọn gbèsè lẹ́yọ̀kọ̀ọ̀kan tí wọ́n pé mo fẹ́ kan pa yín ni àwọn nìkan wọ́n ní pé ẹ wọlé o àti gbọ̀gà ẹ wojú mi dáadáa ẹ jẹ́ wọn pa yín náà kẹ́tọ́ wo tí ń sìn ẹ̀yin ẹ kú ná kẹ́tọ́ wo tí ó ṣẹlẹ̀. ó yá wèrè o wọ́n sọ fún mi náà nígbà tí mo ti débi tó sọ pé gbogbo nǹkan tí mo kó wá látẹ̀kọ́ pé kí n máa tírénìdì ni mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ẹni ní tírénìdì dáadáa mo dẹ̀ nílẹ̀ láti tírénìdì yìí dáadáa tó láwọn ará ẹ̀kọ́ àgbọ̀ tírénìdì dáadáa nígbà tí àlejò ń wá mi tó wá mú bọ̀ gọ̀lọ̀gọ̀lọ̀ sínú ilé tó bá jẹ́ pé ó fẹ́ pa mí ni ṣé o mọ̀ pé bó ṣe wà á ti pa mí tọkù tó mọ̀. lórí o lọ́pọlọ kankan gbogbo ọpọlọ tó yẹ kó o dé báyìí o lè ti kóró gbọ̀n sí ọ̀hún náà fẹ́ jẹ ṣé wù. ọ̀gá mi ò ẹja sì bàjẹ́ ṣéwù ni mí ṣéwù gẹ̀tìmá. ṣéwù gẹ̀tìmá ni nítorí ṣéwù ọ̀gá ńlá ṣéwù fújì òun ò lè wùwà bí wọ́n ṣe wùwà yìí ṣéwù gẹ̀tìmá ètò máa jẹ náà láàrin àwọn aládàáda bíi tiẹ̀ pẹ̀lú bó ti lọ jẹ ṣéwù ọlọ́run
o ṣe security wọ́n gbé security ní wọ́n ni torí pé àwọn olórí orílẹ̀-èdè kan tó kú lọ́jọ́ kìíní àná tó ní àwọn obìnrin wọ́n wọlé tọ̀ lọ ó wá jẹ kìíní kan ó wá kú tó wá pé ó ní security tó dáadáa tó gbọ́n nínú tó gbọ́n lẹ́yìn ni ṣé ó máa kú ó ti wáyé má lọ mi ò fẹ́ fojú mi rí ẹ máa lọ torí Tinubu bí mi báyìí máa sọ fún ọmọ mi pé kó sáàkì. kí ló yà yé ẹ bóyá rí dáadáa fẹ́mi bẹ̀rẹ̀ pé kí ló lálẹ́ kù. kò ń ṣe pé ó jáde jù àmọ́ ṣe oníbo ṣe ń wò wọ́n àwọn tó ti rí tó ti kú àwọn olórí orílẹ̀-èdè yìí obìnrin ló pa wọ́n àpò wá ṣe irú ìwọ. wọ́n ti lè bínú jù. ẹjọ́ lọ. kíni náà ni dynamic ni màá lò fún ẹ. orí kọjá ààyè yìí o ó fẹ́ tẹ̀lé ẹ̀wòrán ìrìnà tó bá ti lọ ń pè ṣúgà ó ń wa wọ́n síyà èwo dákun tilẹ̀ aláyọ̀ ṣé ẹ ti sọ fún olè aláṣọ tí ilé gbé kó lọ sọ́jà kì í ṣe ẹ kó wá lè ṣe ṣe gbogbo aṣọ tẹ wọ ẹ bọ́ pátápátá tẹ fẹ́ yanyanyan ẹ wá sùn sórí bẹ́ẹ̀dì báyìí ìṣe orí iṣẹ́ mi tẹ bá ti fẹ́ ìyẹn ló máa wá jẹ́ kí ráyè máa ṣe kọ́ máa sẹ́mi kò lọ kí n sí gbogbo gbẹ́rẹ́ yẹn yí ká gbogbo area kí gbogbo kẹ fẹlẹ́fẹlẹ́ dà. ẹ bọ́ ṣùkùtù ẹ bọ́ gbogbo aṣọ tó fẹ́. If you dare it tí o bá bọ́ anything bẹ́ẹ̀ yẹn fine kí ló sọ fún yọ ẹ mo sọ fún yín. Papa Saburi. ó kéde ṣe mú rẹ iṣẹ́ ni. aláṣẹ tẹ ẹran mi náà rè kó jíṣẹ́ tẹ ẹran mi. I picked you from the gutter. I fed you. I sheltered you. So nǹkan tó lọ́kùnrin ẹ fẹ́ fi sọ fún mi ni. Nǹkan tẹ́ ẹ ṣe lẹ́yìn mi lélẹ́yìn. It is not what you think. Ìwọ. It's not what you think. It is not what you think. No, really. Anyway, màá kọ́kọ́ lé e lẹ́yọ̀rọ̀ lọ́nà kí n tó wá fi àbò bá dìyẹ. All your bags and baggages and stinking things tó bá kó wọnú lé. Ọ̀gá sà wọn kò lẹ́rù kankan tí wọ́n kó wá bíbá yìí o aṣọ lórí burúkú kan yẹ́lò tí wọ́n wá ń jó ní gan ti gbó àfihàn lẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni tọ́wọ́ lẹ́sì lórí àǹkárá wọn lásìkò ẹrù kankan bẹ́ẹ̀ ni kan kó ẹrù tán kó wá bí wọ́n ó gbòdìdí lé ìdọ̀. PLLB ni. YBN ni wọ́n. Now get out of my house. You should be. Stand up now. Will you stand up? You should be. Wọ́n ní ẹ̀kọ́ ta tẹ́ ayé bàtà sọ pé ẹ̀gbọ́n àwọn nìyẹn àgbà ẹ̀yà kan mo rò pé ìyàwó yìí. Okele tí máa bá tún lo extra 5 seconds nínú you are fired. ayé ló lè dá ẹ̀wọ̀ tẹ̀ wọ́n sẹ́tì ìlàkàrà. Ìwọ